Ẹ kú oríire àsìkò yìí ẹ̀yin wa nílé lóko àti lẹ́yìn odi ṣèbí ọ̀rọ̀ kan ló tún jà ròyìn lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn èèyàn sì wò pé ṣé kìí ṣe wípé páńpẹ́ ikú ni wọ́n fẹ́ dẹ̀ fún Sunday Igboho látàrí oyè kan àbí wàhálà ńlá kan tí wọ́n ní wọ́n fẹ́ fi ọ̀pọ̀lọ tì sí lọ́rùn gẹ́gẹ́ bí n tó ṣẹlẹ̀ ní wípé wọ́n ní ìjọba ti ṣetán láti gbé n tó ní ṣe pẹ̀lú ètò ààbò Sunday Igboho lọ́wọ́ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti abẹ́lé àti ti ìpínlẹ̀ wọ́n wà ní ilẹ̀ Yorùbá yan káàrọ̀ òjìrì tí wọ́n bí tí wọ́n sì ń ṣe dáadáa tí wọ́n gbìyànjú láti rí i dájú wípé àlàáfíà jọba nínú ìlú bẹ́ẹ̀ ni àfáà sọ wípé òun ò ní wàhálà kankan pẹ̀lú Sunday Igboho bí kì í ṣe wípé ohun tí ó kọ òun lóminú ni wípé tí kì í ṣe wípé páńpẹ́ ikú ni wọ́n dẹ́ sílẹ̀ fún un lọ́nà wípé òun fẹ́ kí Sunday Igboho kí ó fi ara balẹ̀ kó sì fi sùúrù tó ọ̀rọ̀ yìí ibi tí ó bá ti yẹ kí ó ṣe làákàyè dídán ni kó ṣe làákàyè níbẹ̀ tó wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tí wọ́n gbé nǹkan ìlọ́wọ́ náà ni wọ́n wà lépa ẹ̀mí rẹ̀ o bẹ́ẹ̀ sọ wípé nǹkan mẹ́jọ rèé tí òun fẹ́ kí Sunday Igboho tí òun fẹ́ kó ṣe láti rí pé yóò bá lè kókó já lórí ọ̀rọ̀ tí wọ́n gbélé lọ́wọ́ o wọ́n ní olóyè Sunday Igboho nílò láti máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ nítorí pé ọ̀rọ̀ Sunday Igboho ti máa ń pọ̀jù pé inú ọ̀rọ̀ púpọ̀ dènìyàn ti máa ń fi ẹnu kó bára rẹ̀ bákan náà lórí wípé ó ní láti bẹ̀rẹ̀ sí ní ṣe ojú lákàn fi ṣọ́rí kí ó sì bẹ̀rẹ̀ sí ní mọ àwọn tí òun máa jẹ́ kó máa mọ bí ìrìn òun ṣe rí ó ní gbogbo èèyàn tó bá súnmọ́ yàn kọ́ léèyàn máa ń sọ bí ènìyàn ṣe fẹ́ rí ó ní ó nílò láti lọ rí wá ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn gómìnà tí wọ́n wà nílẹ̀ káàrọ̀ òjìrì bákan náà ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀wẹ̀ ó ní kí Sunday Igboho ti mọ̀ wípé òun ṣetán láti bá àwọn ẹ̀ṣọ́ aláàbò alábẹ́lé àti ti ìpínlẹ̀ tí wọ́n ti wà bí àwọn Àmọ̀tẹ́kùn OPC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó ti mọ̀ wípé òun ṣetán láti bá wọn fọwọ́sowọ́pọ̀ kí àlàáfíà kó lè jọba torí wọ́n ní wípé àgbájọ ọwọ́ la fi sọ̀yà ọwọ́ kan ṣoṣo báyìí wọ́n ní kò gbẹ́rù dórí o bákan náà lè sọ wípé tí wọ́n fẹ́ yan àwọn tí ó bá ṣiṣẹ́ kó má yan irú wá ògèrè wá o nítorí wípé irúfẹ́ nǹkan báyìí náà tún lè ṣe àkóbá fún Sunday Igboho sì ni pé tí ikú ilé ò bá pani tòde kò lè ṣe kíni kò lè ráyè wọlé láti wá gbẹ̀mí lẹ́nu ẹni ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀wẹ̀ ó ní pé kí Sunday Igboho lọ bá gbogbo àwọn ọba tó bá ní aáwọ̀ kó lọ bá wọn parí ìjà kí wọ́n bá lè wà ní ìṣọ̀kan bẹ́ẹ̀ ló ní pé kí Sunday Igboho yé jẹ́ kí gbogbo àwọn ènìyàn máa ní access òun yìí ni wípé gbogbo ìgbà kọ́ ló yẹ kí àwọn èèyàn máa rí bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀kan kí òun náà máa sọ wípé òun ò sí available torí tí èèyàn bá ti wà available jù èèyàn máa ń lose value bákan náà ẹ̀kẹ́jọ ẹ̀wẹ̀ jẹ́ pé ó fi kó gbogbo ẹ̀já wọ́n ní kí Sunday Igboho lọ rí wá agbẹnusọ tàbí alukoro tí yóò máa sọ̀rọ̀ fún kí ṣe gbogbo àní Sunday Igboho ni yóò máa fi ẹnu ara rẹ̀ sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n ní tí Sunday Igboho bá lè ṣe léyìí ó ṣeé ṣe kí ó kó àwọn ajínigbé àti àwọn apaniṣayọ̀ yìí kí ó kó wọn kí ó fogun jà wọ́n kí ó sì kó wọn wá gẹ́gẹ́ bí ohun tí àwọn ènìyàn máa rí wọn wípé ó ti ja àjàṣẹ́gun bàbá Akéwùgbà Gold òun ló la Sunday Igboho lọ́yẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n gbélé lọ́wọ́ tó ní í ṣe pẹ̀lú àwọn adigunjalè àwọn apaniṣayọ̀ pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n tún nǹkan míì gbọ́ àmàjẹkẹ́ ẹgbẹ́ kákọ́ comment section lọ ibi tí àwọn èèyàn ti sọ wípé lóòótọ́ ni o kí Sunday Igboho kí ó bẹ̀rẹ̀ fún ọgbọ́n ìmọ̀ àti òye lọ́wọ́ Ọlọ́run torí wípé iṣẹ́ yìí ojú tó lè fi egun oríṣi lọ ni wọ́n sì ní wípé kó rí i dájú wípé kò sí ẹnikẹ́ni tí ó mọ ibi tí ó ń lọ àbí ibi tó ti ń bọ̀ nítorí pé àwọn tí wọ́n bá ti ń fi ọ̀rọ̀ ara wọn léde jù náà ni ayé máa ń tètè mú tí wọ́n sì ń lu bàbá Akéwùgbà Gold lọ́gbọ̀n wípé iṣẹ́ takuntakun àti ọ̀rọ̀ àgbà ni bàbá yìí sọ jáde tó jẹ́ pé wọ́n ní ilẹ̀ Yorùbá àti wọ́n bí